Ẹ káàárọ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa. Ọlọ́run ò ní jẹ́ ká sọnù ká tó sọnù. Àní ṣìṣe ò ní bá wa. Wọ́n ní ọmọ yìí gọ̀. Ẹni kó ṣáà má kó kí ló ń pọmọ? Àgọ̀ náà ni. Ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ kékeré kó lè yé yín ohun tí mo fẹ́ sọ nípa Wàsílà. Nígbà tí mò ń tọ́ àwọn ọmọ mi lọ́wọ́, measles náà fi máa ń wo eyín. Tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ eyín báyìí, measles máa jáde sí wọn lára. Measles yẹn dẹ̀ máa ń pọ̀ gan. Tí má dẹ̀ ti rí symptoms measles yẹn, ó dé hospital. Wọ́n á fún wọn lábẹ́rẹ́, ẹ gbọ́ mi o. Ìgbà yẹn wọ́n sì máa ń UNICEF ò tí ì sọ̀rọ̀ nípa abẹ́rẹ́. Wọ́n á fún wọn lábẹ́rẹ́, wọ́n á fún wọn lóògùn, á dẹ̀ lọ, ara wọn á dẹ̀ balẹ̀. Èyí tó wà nínú á jáde síta. Táwọn ìyá àgbàlagbà yẹn bá ti wá rí pé measles rẹ lára ọmọdé yìí, má gbé lọ hospital o, má jẹun fún lábẹ́rẹ́ o, lọ wá ògógóró, lọ wá efinrin, lọ wá ewúro, kó ṣe kiri kan màlúù náà ni wọ́n mú ma. Lọ ṣe kiri kan báyìí, má jẹun fún lábẹ́rẹ́, ṣé o gba abẹ́rẹ́ fún? Màá ní abẹ́rẹ́ rárá o. Bẹ́ẹ̀ kẹ̀rí, abẹ́rẹ́ làwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta ń gbà tán fi cure measles. Kí ni ìdí tí mo fi sọ wípé mi ì fún lábẹ́rẹ́? Mi ì fẹ́ kí ayé bá mi tojú bọ̀. Mi ì fẹ́ káyé sọ di nǹkan míì mọ́ mi lọ́wọ́. Màmá kan sọ ìtàn bóun ṣe ń pọn ọmọ nínú yàrá tí ọmọ jábọ́ lẹ́yìn ó lò ya gbé nǹkan òun ro aṣọ mọ́. Mo ní sáré ní ìhòòhò wọjà. Ó ní ṣèbọ́mọ òun ló ti bímọ àwọn ọmọ rẹ̀ ló wá ń bóun ṣeré, ìyàwó rẹ̀ òkú, kò sí ayé òkú mọ́ lórí, àlàáfíà ló wà. Ó ní ká ní wípé àárín èrò ni tàbí kò ń sọ fún ẹ̀dá Ọlọ́run kan. Ó ní ó ṣeé ṣe káyé tojú bọ̀ mọ́ òun lọ́wọ́, kíyàwó mọ́ kú mọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Wàsílà rí. Ó gbàgbọ́ nínú òòṣà tí wọ́n ń bọ, àbí? Èmi náà ìgbàgbọ́ mi rọ̀ mọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ó dẹ̀ sọ fún àwọn èèyàn, tí ẹni kó wá sọ fún àwọn èèyàn wípé Ọlọ́run lèmi gbẹ́kẹ̀lé o. Ọlọ́run ni mò ń pè tí ń jẹ́ mi o. Ẹ má tẹ̀lé òòṣà o. Òòṣà ò lè gbà yín o. Bí wọ́n ṣe ń wàásù láti ọjọ́ tí aláyé ti dáyé nínú Kìrìsìtẹ́nì nìyẹn. Bí wọ́n ṣe ń rọ́ wáàsí nínú ìsìláàmù nìyẹn. Àmọ́ nítorí pé o fẹ́ ṣojú ọ̀ràn, nítorí wípé o fẹ́ fíràn, nítorí pé Ọlọ́run gan sọ wípé ìbùkún ni fọ́mọ ọ̀dọ̀ náà nítorí pé ó fọgbọ́n ṣe, ó wá gbéra, ó lọ bá àwọn tí wọ́n ń sin Ọlọ́run tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀, tó jẹ́ wípé tó bá fẹ́ convince wọn wípé kò rí bẹ́ẹ̀, ẹnu ló fi sọ wípé wá darapọ̀ mẹ́sìn tèmi, ó ṣe yẹn. Èèwọ̀ wọn tán ní kán má ṣe, ó wá disguise bí ọkùnrin, ó wá gbé kámẹ́rà, ó lọ kámẹ́rà olóòlù, ó wá tún post ẹ̀ lórí social media. Ẹ wá gbọ́, kì í ṣe pé ó wò lásán ó dákẹ́, kì í ṣe pé ó wò lásán ó wá rò lọ́kàn rẹ̀ pé bọ̀ kò sí nǹkan tó ṣe mí, irọ́ làwọn people yẹn pa. Ó wá tún wá disgrace wọn, ó gbé sórí social media. Jẹ́ kí n sọ fún ẹ tó bá ní làákàyè, kó wá jẹ́ irọ́ ni, kó jẹ́ wípé ẹni tó bá wo lóòlù gan kò sí tó máa ṣe. Níwọ̀n ìgbà tí o ti disgrace ẹ̀sìn wọn, àwọn ẹlẹ́sìn àwa ó kàn kún èjì, wọ́n á ṣe ẹ́ ní ṣùtà, wọ́n á ṣe ẹ́ ní jàǹbá. Àwọn ẹlẹ́sìn tó gbẹ́sìn wọn wọlẹ̀, àbí dignity wọn, iyì wọn tó fẹ́ gbé wọlẹ̀, wọn ò ní gbà, wọ́n á ṣe ẹ́ ní ṣùtà. Ọ̀rọ̀ dàbí ẹni tó lọlẹ̀ Haúsá tó lọ ṣépè fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Táwọn Haúsá àtàwọn ẹlẹ́sìn alákatakítí àrò pa àwọn gbèjà Ọlọ́run, àwọn gbèjà ànábì, tí wọ́n á sọ lóko pa, tí wọ́n á dáná sún. Bẹ́ẹ̀ ni kí ló dẹ̀ fà? Àwa àgbàyà, àwa tá à ń ṣẹ̀sìn, tá là ń ṣẹ̀sìn, àwa tó yẹ ká jẹ́ àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́, àwa la wà lọ́jà torí ọmọ tuntun gé féwféw nípa ọ̀rọ̀ játijàti, ọ̀rọ̀ àlùfàǹṣá wa. Wáàsí ń jẹ́ wáàsí, wọ́n ní kí tiwọn máa jẹ́ tiwọn, kí tiwa máa jẹ́ tiwa. Wọ́n tún sọ fún wa nínú ẹ̀sìn wa wípé ẹ má bú ẹ̀sìn wọn kí wọ́n má bàa bú tiyín. Irọ́ o, ọ̀fẹ́ lòun. Èló ni wọ́n ń ta dátà? Tẹ́ bá ti set ring light kàntankàntan, kẹ́ ẹ rọ́ wáàsí, kẹ́ ẹ sọ bọ́lọ́run ṣe dùn sí tó, kẹ́ ẹ sọ àǹfààní tó wà nínú kátẹ̀ lọ́lọ́run. Irọ́ o, ẹ̀sìn ẹlẹ́sìn lẹ́ẹ̀mọ́ bú, rádaràda lẹ́ẹ̀máa sọ. Àwọn ọmọ kéékèèké tó jẹ́ wípé wọn ti ìróye ayé náà wá gbà yín gbọ́,
àwọn ọmọ tí ò tí ì ní ìrírí ayé, àwọn ọ̀dọ́ tí a mọ̀ wípé yíyọ̀ lọ́nà wọn ń yọ̀, àwọn ọ̀dọ́ tí a mọ̀ wípé ibi tán rí ilé ayé mọ ni wọ́n wà mọ́, gbogbo nǹkan náà máa fẹ́ try, àwọn náà wá ń jí sọ fi ọ̀rọ̀ játijàti tá à ń sọ. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ játijàti tẹ́ ń ṣe àwọn ọ̀dọ́ lọ́nà, ẹ wà lẹ́yìn ring light báyọ̀ ẹ kúrò lẹ́wọ̀. Mo gbọ́ báyìí àwọn kan ní Wàsílà ti kú, àwọn kan ló sì wà láàyè, ṣùgbọ́n ohun tó wá ṣe ni láàánú ni wípé ẹ̀sìn tó ń bú, ẹ̀sìn tó fẹ́ fi ṣẹ̀sìn, òun náà ló wá gbà last báyìí. Òun ló gbà last. Ẹ wo ìyá ẹ̀ tó ń fa orí ẹ̀, ẹ wo gbogbo ohun tó ń gbé kọ lọ́rùn, instead tó fi ní máa kán máa darapọ̀, ó ní ká fi ọ̀rọ̀ tútù àti ohun tútù ká fi pèèyàn sínú ẹ̀sìn. Ọ̀rọ̀ líle báyìí ó ti fà sínú ẹ̀sìn mi. Ohun tó ní kò dáa ló padà wá sìn last. Tó bá jẹ́ lóòótọ́ ló ti kú báyìí, ó kú sínú ìbọ̀rìṣà. Tó bá sì wà láyé, wọ́n á fún ní condition wípé ó ní láti wá máa forí balẹ̀ tàbí láti wá máa gbẹ́bọ kan lọ́dọọdún kí n tó ń ṣe má bàa padà. Ṣótán. Tí ogun bá fẹ́ bẹ̀rẹ̀, tí ìdààmú bá fẹ́ bẹ̀rẹ̀, ibi ọ̀rọ̀ ni. Tó bá kúrò lọ́rọ̀ adorin. Tí ogun bá fẹ́ bẹ̀rẹ̀, tí ìlú bá fẹ́ tú, ìkórìíra la kọ́kọ́ máa gbìn sí ọkàn àwọn ọ̀dọ́ àti ọkàn ara wa. Òun làwọn àgbàlagbà ń ṣe. Ẹ̀yin olórí ẹ̀sìn, ẹ̀yin mo mọ kéwú mo mọ̀ tán, mo gbọ́n tán mo mọ̀ tán, ẹ̀ẹ́dẹ̀ fi làákàyè kún ọ̀rọ̀ ẹ̀, ẹ̀ẹ́dẹ̀ fi sùúrù kún ọ̀rọ̀ ẹ̀, ẹ̀ẹ́dẹ̀ ṣe sùúrù. Àgbáyé tí ń wà lọ́jọ́ orí ọmọ tuntun ń wọ́. Ọ̀rọ̀ aláìní làákàyè lẹ́ ń sọ. Tẹ̀ máa lẹ́yìn dojú ìjà kọ ẹ̀sìn kankan. Bẹ́ẹ̀ bá fẹ́ rọ́ wàásù ẹ rọ́ wàásù, bẹ́ẹ̀ bá fẹ́ wàásù ẹ wàásù. Ẹ jẹ́ kan ṣe tiwọn, káwa náà ṣe tiwa. Báwo náà ṣe ń sọ, ẹ fi ọ̀rọ̀ tútù ẹ fi pè èèyàn sínú ẹ̀sìn. Ẹ má bú ẹ̀sìn wọn kán má bàa bú tiwa. Ẹ ti ń ti àwọn ọmọ ọlọ́mọ ṣiṣẹ́ o. Ẹ ti ń ti àwọn ọmọ ọlọ́mọ ṣiṣẹ́ o. Mo ní kí n wá jí kí n bá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí. Kẹ́ ẹ lọ sun orun mẹ́ta tí ọmọ ẹ̀dá ń sùn. Kẹ́ yé wúwo òpònú ìwà àgbà ìyà mọ́. Mẹ́wọ̀ọ́láká lórúkọ tèmi, aya Àdìsá ni mí títí dọjọ́ alẹ́. Mùsùlùmí ni mí, àmọ́ ẹ̀sìn àlàáfíà àti mùsùlùmí ni mo gbà. Ìgbà tó ní jàgídíjàgan. Sọ́lọ́ ájì mi kọ̀ tí ní ẹ máa bọ̀. Ẹ wá jọ́sìn fọlọ́run ọba. Ó ní ẹ máa bọ̀. Ẹ wá sin ọlọ́run ọba. Ó ní ẹ máa bọ̀ ní àjì. Ẹ wá jẹ́ pé ọlọ́run ọba. Ẹ fi owó yín, ọlá yín, gbogbo tẹ́ ẹ ní, ẹ fi sin ọlọ́run ọba. Nǹkan ara jihad ní kéèyàn ní ohun tó ní kó fi sin ọlọ́run ọba. Fi rán èèyàn ní múra, fi rán èèyàn ní hajj. Jihad tí ọlọ́run pè wá sínú wọn kò pè wá sóní jàgídíjàgan. Tó bá fẹ́ wá lọ hajj 2027. By September 27, in our registration mark close. So if you know you want to go, contact Hajj. Make your registration. Show the commitment. Wọ́n ní okó gbogbo owó wá, bó wá fi hàn wípé òun lọ, kò sanwó. Ó tó di wípé ó tún máa late bíi ti last year. Tẹ́ ẹ pè mí, a fẹ́ fún Hajj mi kan tí lówó lòun ò fẹ́, ó ní a ti pẹ́. Mo ní kò ń ṣe olójú kòkòrò, kò ń ṣe oníjìbìtì, ẹ̀ bá gbé billions sílẹ̀. Tó bá ti close, ó ti close nìyẹn. Nítorí gbogbo àwọn tán bá ń lọ, àwọn tí tán bá fẹ́ mú lọ, wọ́n á ti make sure wípé wọ́n pèsè sílẹ̀ fún wọn. They are organized. Integrity wà, ìbẹ̀rù Ọlọ́run wà. Ẹ̀sìn àlàáfíà, èyí tó jẹ́ àlàáfíà nínú ẹ̀sìn ni wọ́n embrace. Èyí tó tan ìmọ́lẹ̀ àti ìfọ̀kànbalẹ̀ sínú ayé èèyàn ni wọ́n embrace. Wà á dẹ̀ ṣe àjẹ́ àti múrẹ̀ lọ́nà tó fi máa ṣe ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run. Umura December, October, Umura Ramadan. Jẹ́ àjọlọ jọ́sìn fọlọ́run ọba. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.